ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín bàbá Imam. Àwọn tí wọ́n bá ní wípé wọ́n bá yín tẹ́ bá rí pé wọ́n bá yín bú bàbá, tí wọ́n ń sọ̀rọ̀ sí bàbá pé ẹ mọ́ gbà mọ́ fáyà wọn lọ, aláìdá ni wọ́n. Ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ lẹ́yìn. Ẹ jẹ́ kó yé wọn pé ẹ̀ràn wọn ń ṣẹ́. You are welcome, sir. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún wa. Ṣé rí kò sí tó lelele tí ò kí ń dẹ̀ o. Èmi gbà yẹn gbọ́, ẹ káàbọ̀ sà. Kò sí nǹkan tó lelele tí ò kí ń dẹ̀. Kò dẹ̀ sí nǹkan tí agbára Ọlọ́run ò ká. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ sá sí kọ̀rọ̀, yálà ẹ fojú hàn gbangba ni tàbí ẹ sá sí kọ̀rọ̀, tẹ́ ẹ ń dáná mọ́ ọ̀rọ̀ yìí, ẹ̀yin inú Ọlọ́run. Mo tún wá rí fídíò kan tí bàbá Mufti wò gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́ ẹ ṣe. Bàbá Mufti wọ́n ní àwọn kan ní Mufti ilẹ̀ Yorùbá ni, èmi ò gbà pé Mufti ilẹ̀ Yorùbá ni. Lóòtítọ́ ni wípé ẹ fẹ́ràn bàbá Imam, everybody mọ̀. Kò sì sí ẹni tí ò fẹ́ràn wọn, kò sì sí ẹni tí ò fẹ́ràn bàbá Soun, kò sí ẹni tí ò fẹ́ràn ìlú rẹ̀. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀, àwọn ọ̀rọ̀ kan wà tẹ́yìn ò gbọ́dọ̀ máa sọ. Ṣé rí, ẹ jẹ́ kí n sọ kinní kan fún wa. Ẹnìkan mo rí kọ́mẹ̀ntì ẹ̀, ó ní kò yẹ kí bàbá ṣúgà kí wọ́n sọ wípé kí bàbá Imam máa bẹ bàbá kábíyèsí. Ṣé rí, mo wá rí analysis tí bàbá Kéwúgba Gold ṣe lánàá, mo wo láìfù wọn. Wọ́n ní tẹ́ bá fẹ́ kí ìjà parí, tí ọ̀gá àtọmọṣẹ́ bá ń jà, ọmọṣẹ́ lè mọ̀ bú kínú ọ̀gá lè rọ̀. Àkọ́kọ́ nù. Inú mi wá dùn torí mo wo kútúbà láìfù tí bàbá Imam ṣe ń jọ Friday, ìní parọ́ fún yín, èmi wò. Inú mi dùn wípé wọ́n gba àmọ̀ràn lọ́dọ̀ àwọn èèyàn gidi tí wọ́n advise wọn. Wọ́n ò wo wípé àwọn ò ní tẹ̀lé àmọ̀ràn tí wọ́n fún àwọn. Kódà kí ní mọ́ọ̀sì tán síjọ́ Friday wọ́n tún kí Sẹ́nitọ́ Buhari. Ṣé rí, ìgbà míì bẹ kò sẹ́ni tó kì í ṣàṣìṣe. Bíbélì ní bínú má ṣe ṣẹ̀, má ṣe jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú rẹ. Ọjọ́ ní táwọn rábítà wá s'Ògbómọ̀ṣọ́, mo wo interview tí wọ́n ṣe fún bàbá kábíyèsí wa, Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. Bàbá ní àwọn ṣẹ̀ṣẹ̀ máa pọ́dún kan December ní ẹ̀yin ò kí mọ̀ nǹkan tán. Àkọ́kọ́ nù. Bàbá tún wá tó statement ẹlẹ́ẹ̀kejì wípé ẹ̀yin tẹ́ ẹ wá yìí o, ẹ lọ ọ̀dọ̀ bàbá Imam náà o, ẹ lọ gbọ́rọ̀ ẹnu tiwọn náà. Torí wípé ẹ lè gbọ́ ti one side méjèèjì lẹ máa gbọ́. Ẹ̀kejì nìyẹn. Bàbá ní pé tí n bá ní Imam, bàbá Imam ò sẹ̀ mí sẹ́yìn pé mi ò lè pè wọ́n máàmù, bàbá náà jẹ́. Torí gbogbo ìránṣẹ́ Ọlọ́run èèyàn gbọ́dọ̀ rí wọn fín. Bàbá ní wípé tí n bá ní bàbá Imam ò sẹ̀ mí, irọ́ ni mo pa. Ó tẹ love and like, wọ́n flag page yìí. Ẹ bá mi tẹ love and like. Follow this page please. Ẹ bá mi tẹ love and like. Bàbá wa sọ kíní yẹn wípé ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe sí, àgbà mọ́ ń gba nǹkan mọ́ra náà. Àwọn kan wá fẹ́ yanjú ọ̀rọ̀, ẹ̀yin nǹkan fẹ́ baṣẹ́ wọn jẹ́. Látọjọ́ tẹ́ sì ti ń ké lórí social media yìí, kò sí kan nínú yín, kò sí kan nínú yín tẹ́ ẹ rí ọ̀rọ̀ yìí yanjú. Ìbéèrè tẹ́mi wá fẹ́ béèrè ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ wípé kí bàbá Imam mọ́ gbà, bàbá Imam ẹ mọ́ gbà, ẹ mọ́ bẹ̀bẹ̀, ẹ mọ́ ṣe pé kíní, gbogbo wọn yìí ń pọ́n ọba ìlú wọn lé ní o. Bàbá Imam ẹ mọ́ jẹ́ wọn kó bá yín, alákòóbá tí ìsálámọ̀ gbogbo wọn. Àwọn wọ̀nyí ń pọ́n ọba ìlú wọn lé ní. Kódà ńgbà tí wọ́n bá lọ́ba ìlú wọn ṣàìdá, wọ́n sì ń pọ̀n lẹ́yìn ọba wọn. Ẹ mọ́ jẹ́ kí àwọn outsider kan máa bá yín bú bàbá. Inú mi dùn fáwọn ìgbésẹ̀ tẹ́ ti ń gbé láti jó ní. Thank you sir. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún wa.
bí mo ṣe jẹ́ ọmọ kékeré àwọn kan wà tán ṣe Islam lọ́wọ́lọ́wọ́ báyìí èyàn gbọ́dọ̀ sọ wípé Muslim ni wọ́n téèyàn bá wá rí àwọn tí wọ́n ti ṣe mùsùlùmí sẹ́yìn èyàn àmọ́ sọ pé ṣé bí mùsùlùmí sì ṣe rí nì làwọn eléyìí ṣe ń ṣe yìí kálẹ̀yìn ò tí ì rí ní àwọn alápẹ̀rẹ̀ rere tí wọ́n ti ṣe mùsùlùmí èyàn wà mọ̀ wò pé ṣé mùsùlùmí náà sì làwọn eléyìí ẹlẹ́ ń parí ìjà ẹ sì ń sọ wípé tí ò bá dogun tó kó dogun mo tún wá fẹ́ sọ kankan mo rò wípé lórílẹ̀‐èdè yìí àwọn kan ti ga ju òfin lọ òfin ò lè mú wọn torí báwo lèyìn ó ṣe máa pe ogun lójoojúmọ́ sí ìlú kan gómìnà wà ń bẹ̀ pírẹsidẹ́ǹtì wà ń bẹ̀ ṣé torí pé ẹ jẹ́ mùsùlùmí ló jẹ́ ká ẹ sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá ṣe pé kírísítẹ́nì ló ń pe ogun tó ń sọ̀rọ̀ ogun láti ìgbà yẹn ẹ ti wádìí ẹ ti lọ gbé kí ló dé tà ń ṣàbòsí àmọ̀ràn tí mo fẹ́ fún bàbá ìmáàmù nìyẹn ẹ má jẹ́ kí àwọn nǹkan kan bá yín rí ọba yín fín rárá tó lókè bá ilẹ̀ ló gbọ́ o kò sí bíjà yìí ṣe lè ṣe tó lè pẹ́ tó ẹ̀ padà parí ẹ̀ ṣé ẹ rí gbogbo àwọn tí ń dá sí láti ta that is social media ṣùgbọ́n anybody tó bá ti fẹ́ máa tako ẹ jẹ́ kí n sọ kinní kan fún wa àwọn ẹ̀dá kan wà wọn ò fẹ́ kọ́rọ̀ parí wọn sì fẹ́ kọ́rọ̀ yanjú bàbá ìmáàmù àmọ̀ràn tí mo fẹ́ fún yín gẹ́gẹ́ bí ọmọ èké ẹnìkan ṣoṣo tó lè yanjú ọ̀rọ̀ yìí tẹ́ bá ti parí ìjà òun náà ni bàbá wa kábíyèsí ọba Ghandi ọlọ́gbọ́n ẹ má jẹ́ ń tàn wá gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ẹ ṣe ń gọ́ sí ma gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara kọ̀ǹdíṣàn tí wọ́n gbé bàbá ìmáàmù sí wọn lè mìtì ẹ̀ dámárítà ló sọ bẹ́ẹ̀ ní Bùkọ́lá ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín kìí ṣe pé kíní wọn lè mìtì ẹ̀ ẹnìkan ṣoṣo tó lè bá wọn yanjú ọ̀rọ̀ yìí náà ni bàbá kábíyèsí wọn lè mìtì ẹ̀ torí wípé bàbá Ayilara ní ilé Ayilara kò sí tí bí bàbá ìmáàmù ṣe lè lọ ọbẹ̀ tó wípé wọ́n fẹ́ make peace wọn ò ní fẹ́ gbà wọn ò ní fẹ́ gbà yóò sì di tu ata yanyan ẹ jọ̀ọ́ bá mi tẹ love and like àkọ́kọ́ nìyẹn ẹ bá mi tẹ love and like ẹ jọ̀ọ́ ẹ bá mi share live yìí ẹ bá mi tẹ love and like àkọ́kọ́ nìyẹn ẹnìkan ṣoṣo tí ọ̀rọ̀ yìí bá ti lè parí pẹ̀lú bàbá kábíyèsí any other person ó ti tán nìyẹn ìdí ni wípé tí ọ̀rọ̀ yìí bá ti parí pẹ̀lú bàbá kábíyèsí ó pè ilé Ayilara ni ilé Ayilara ẹ wá gẹ́gẹ́ bí olórí ìlú ẹ fọwọ́ wọ́nú ẹ gbàgbé ẹ fi yèdénú ó ti tán nù ṣùgbọ́n ṣe rí bàbá Kéwúgbàgòdè àti bàbá ṣúgà sọ kinní kan fún yín bàbá ìmáàmù àmọ̀ràn tí mo fẹ́ fún yín nù wípé àwọn tí ń bá yín bú ọba yín níta gẹ́gẹ́ bí bàbá yín tí wọ́n ń bá yín bú wọn láti ta gbogbo àwọn ará Àwọ̀ tí wọ́n ń bú wọn àwọn máa ń pọ́ ọba wọn lé o wọn èrí ọba wọn fín ẹ mọ́ gbà kí wọ́n bá yín bú ọba yín mọ́ àkọ́kọ́ nù ẹ̀kejì nìyẹn ẹ̀kẹta bàbá kábíyèsí ẹ má bínú sà nǹkan tí mo fẹ́ sọ ni wípé inú mi dùn pẹ̀lú nǹkan tẹ́ sọ pé ẹ sọ pé ẹ fẹ́ yọ bàbá ìmáàmù kò sẹ́nì kankan tó fẹ́ yọ wọ́n ṣùgbọ́n ṣe rí bàbá àwọn èèyàn kan bẹ nínú ààfin tó yẹ kí wọ́n tún screening ṣe fún wọn òtítọ́ ọ̀rọ̀ ní ká mọ́ sóhun òtítọ́ ọ̀rọ̀ sì ní bí ìsọkúsọ ni no àwọn
àwọn kan bẹ dádì tó yẹ kẹ́ ṣe screening fún nínú ààfin. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún wa. Òtítọ́ ni wípé bàbá ṣẹ̀ṣẹ̀ jọba, ṣùgbọ́n ọgbọ́n orí bàbá àti làákàyè wọn ó kún ju bí ẹni tó ti jọba bí ọdún 6 sẹ́yìn lọ. Bàbá kìí ṣe gbogbo àwọn tó wà nínú ààfin náà ló nífẹ̀ẹ́ yín. Àwọn kan bẹ́ẹ̀ nù ààfin gan tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ fún outsider. Tẹ́yìn rò pé bí wọ́n ṣe ń rẹ́rìn sí wọ́n nífẹ̀ẹ́ yín, kìí ṣe gbogbo wọn. Self interest ọ̀pọ̀lọpọ̀ ló pọ̀ jù nínú wọn. Ẹ̀kejì, bàbá mi dáadáa, bàbá gbogbo Ògbómọ̀ṣọ́. Tẹ́nìkan bá mú àmọ̀ràn wá fún yín, bẹ́ẹ̀ ṣe mọ yiri rẹ̀ wò, ẹ yiri rẹ̀ wò dáadáa. Àwọn kan wà nínú ààfin tí wọ́n ń jíṣẹ́ tí ẹ rán wọn. Mo rí picture ọmọ kan, bọ̀dá kan, wọ́n ní ẹ̀sẹ̀ ló kọ wọn. Ẹ̀sẹ̀ ló kọ bọ̀dá wọn wá náyàn lákọ̀ọ́kọ́, wọ́n náyàn lẹ́ẹ̀kejì, wọ́n wá ní wọ́n wá wọn ní police station. Ìgbà tí mo máa fẹ́ sọ̀rọ̀ mo máa ní evidence o. Wọ́n wá náyàn lórí ẹlẹ́ẹ̀kẹrin, wọ́n dẹ̀ sẹ́ndì àwọn púrùfù yẹn sí mi. Wọ́n wá ní àwọn bọ̀bọ́ yẹn sọ wípé ààfin náà fi ti ní káwọn mọ̀ náà àwọn èèyàn yẹn, ṣùgbọ́n èmi nírọ́ ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Bàbá ò lè rán èèyàn kan lọ mọ̀ náà àwọn èèyàn láyé, torí pé bàbá dáadáa ni bàbá sọ. Ṣùgbọ́n mo rí fídíò kan tẹ́nìkan sẹ́ndì sí mi àti fọ́tò kan. Ìkejì bọ̀bọ́ ẹ̀ṣẹ́ yìí, ìgbà tó fẹ́ lọ sí court, mo rí àwọn olóyè kan tí wọ́n tẹ̀lé lọ. Mo wá wo ọ̀rọ̀ yìí pé àwọn olóyè tẹ̀lé ẹ̀ṣẹ́ lọ sí court. Bọ̀bọ́ ìkejì ẹ̀ṣẹ́, wọ́n sì ń wá ẹ̀ṣẹ́ yẹn, wọ́n ti rí mú. Ìkan tí mo wá fẹ́ sọ láàrin yẹn ni wípé ṣé mo pé mo ti fún bàbá ìmáàmù ní ìmọ̀ràn. Mo fẹ́ gba àwọn tán wà láàfin náà ní ìmọ̀ràn. Mi tó gbà yín mọ̀ràn o, ẹ̀yin ló lórí ìlú o. Irú bọ̀bọ́ ẹ̀ṣẹ́ àti kejì rẹ̀ yìí, àwọn tí wọ́n náà, táwọn yẹn náà bá rí talẹ́ẹ̀tì wípé àwọn náà fẹ́ jà padà, ṣé mo pé yóò di wàhálà, yóò sì dìjà gbòòrò. Irú àwọn nǹkan báyìí, ẹ̀yin tẹ́ wà láàfin take note sí. Torí nǹkan tí wọ́n ń sọ káàkiri nínú ìwádìí mi ni wípé ẹ̀yin lẹ rán àwọn tẹ̀dẹ̀ bí àwọn níṣẹ́. Nǹkan tí mo bá ń sọ, ẹni tó bá yé, ẹ bá mi tẹ love and like. Ẹ bá mi share live yìí dáadáa. Ṣé mo pé mo sọ fún yín pé gbogbo tó bá yẹ kí n sọ gẹ́gẹ́ bí òdodo ó ní màá sọ. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń da ìlú rú ni kò dáa. Irú igbákejì ẹ̀ṣẹ́ àtẹ̀ṣẹ́ tí wọ́n lọ ń ná àwọn èèyàn mọ́lé yẹn, tí wọ́n wá sọ pé inú ààfin náà ti bì àwọn ń ṣẹ́, ṣùgbọ́n èmi ti sọ wípé rọ́ ni o, mo ti dìbọ́ǹkì ọ̀rọ̀ yẹn. Mo ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀, wọ́n lè ràn yín irú sẹ́bà nú ààfin. Torí wípé ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn, inú mi bàjẹ́. Báwo lẹ èyàn ó ṣe lọ mọ nàyàn mọ́lé, ẹ sì tún tẹ̀lé lọ kóòtù. Nǹkan tí mo wá fẹ́ sọ láàrin yẹn ni wípé irú ìgbésẹ̀ yẹn ó yẹ kí àwọn tó wà láàfin kan ti gbé ìgbésẹ̀ lé lórí. Torí irú bọ̀bọ̀, at least mo ní fọ́tò èèyàn 4 tí wọ́n lọ lù, tí wọ́n dẹ̀ sẹ́ndì sí mi pé àǹtí Búkì ẹ̀ wò ó, táwọn bá ní talẹ́ẹ̀tì báyìí báwọn náà ń jà, wọ́n láwọn ń dà lúrú. Ṣùgbọ́n ẹ wo nǹkan tó ṣẹlẹ̀, ṣó bójú mu. Ẹ jọ̀ọ́, ẹ bá wa ṣiṣẹ́ lórí àárín. Bọ̀bọ̀ tó lọ na àwọn èèyàn mọ́ ilé yẹn, ó kù díẹ̀ káàtó. Ó tún máa ń sọ
nínú fọ́tò kan tẹ́nìkan sẹ́ǹdì sí mi wípé ààfin ni wọ́n ti rán òun ṣẹ́, ìyẹn ò dára tó, torí mo mọ̀ wípé wọ́n lè rán nínú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn láàfin pé kó lọ mọ̀ ní àwọn èèyàn mọ́nú ṣọ́ọ̀bù. Ẹ̀kejì nìyẹn. Ẹ̀kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, ẹ má bínú nǹkan tí mo fẹ́ sọ yìí, bàbá tó bá ṣe ṣe ẹ má allow interview mọ́ nínú ààfin. Ọba níyẹn ẹ̀bá lórí ohun gbogbo. Dìwọ́ ẹ̀tọ́ ṣe interview yín, ẹ̀dá kan ṣe ní mo study bàbá, ẹ̀dá kan tí bàbá jẹ́ ni wípé téèyàn bá ṣẹ̀wọ̀n tó bá sọ pé interview yìí ṣe ó dùn mí, ó ti tán nìyẹn. Ṣùgbọ́n àwọn tó ń ká ọ̀rọ̀ yẹn tán mú lọ síbòmíì, wọ́n mú lọ síbòmíì. Inú mi dàdùn pẹ̀lú símẹ́ǹtì tí bàbá náà sọ wípé kò tiẹ̀ ní ṣẹlẹ̀ mọ́. Ìyẹn bẹ́ẹ̀ yẹn. Mo wá fẹ́ sọ̀rọ̀ lórí ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́. Ìwọ tó bá jọ ọmọ Ògbómọ̀ṣọ́ tó wá fún mi lórí àwọn kan tí mo fẹ́ sọ yìí, á lọ ọjọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ àbó ọjọ́ ọmọ Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n tó ò fẹ́ ká sòdodo, tẹ́ ẹ̀ fẹ́ ká sòdodo lórí ọ̀rọ̀ ọ̀nà Ògbómọ̀ṣọ́ yìí tí n ta fẹ́ sọ yìí, gbogbo wa náà ló jọ kàn, kìí ṣe ẹnìkan. Ẹ dákun ìbéèrè kan mo fẹ́ béèrè o. Èmi ò ní bí bàbá wa sẹ́nitọ́ Fatai bí wọ́n ṣe sí mọ́ọ̀sì ò dáa o, wọ́n ṣe kọ́ mọ́ọ̀sì ò dáa. Ṣùgbọ́n èmi ti lọ Arab country, mo ti lọ rí, mo ti lọ Dubai, mo ti lọ Arab country dáadáa. Báwọn Arab ṣe máa ń kọ́ mọ́ọ̀sì ni bàbá sẹ́nitọ́ Fatai ni wọ́n kọ́ mọ́ọ̀sì yẹn, tí mo sì mọ̀ pé téèyàn bá fẹ́ kọ́rù mọ́ọ̀sì yẹn kò ń ṣowó kékeré. Ṣùgbọ́n bàbá ẹ ṣèlérí kan fún wa láìpẹ́ yìí pé ẹ bá wa gbé àwọn áùsì wa s'Ógbómọ̀ṣọ́ kan wá wojú ọ̀nà wa láti last month. Ẹni wọ́n ń bọ̀ láti on the 28th, àrí wọn o. Ṣùgbọ́n vice president wá sí mọ́ọ̀sì, bàbá ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀. Ọmọ Ògbómọ̀ṣọ́ wo ni ó ní bójú ọ̀nà Ògbómọ̀ṣọ́ ṣe rí yẹn dùn mú? Aláfẹ́ ṣe cradle night ní December. Okay, Mrs. Bashirat Kẹ́hìndé Mohammed, kò sí wàhálà. Ṣé ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀? Ẹ jẹ́ n padà síbi ọ̀rọ̀ kọ́mẹ̀ntì tẹ́ sọ yìí Mrs. Bashirat yo, because nǹkan tá ń sọ ni wípé ẹ̀ṣẹ̀ ń sọ pé ààfin náà ti rán òun kán lọ́mọ nàyàn. Ṣé ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀? Àwọn tó wà láàfin, Ọlọ́run ṣe wọ́n láwọn mídíà láàfin, congrats interview páwọn ò rán ẹ̀ṣẹ̀ pé kó lọ́mọ nàyàn, because ìní parọ́ fún yín fọ́tò èèyàn 4 gbákọ̀gbì ni wọ́n sẹ́ǹdì sí mi pé àǹtí Búkì ẹ wò ó, ẹ wò àwọn èèyàn àwọn tán lọ nà tí wọ́n sì gbẹ̀jẹ̀ lára wọn. Kódà mo wádìí ọ̀rọ̀ yẹn débi wípé fáìsì èkejì ẹ̀ṣẹ̀ ni wọ́n rí mú, wọn rí ẹ̀ṣẹ̀ yẹn mú. Pé tí àwọn bá retaliate lórí ọ̀rọ̀ yẹn ní ìsìn táwọn náà bá bọ́ síta táwọn náyàn, wọ́n láwọn dà lúrú. Ẹ bá wa ṣiṣẹ́ Mr. Mohammed, ẹ bá wa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn torí orúkọ bàbá. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ni, ẹ bá wa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn torí orúkọ bàbá. Ó ṣe kókó dẹ̀ wà very important. Torí ọ̀rọ̀ yẹn ó ti kọjá bá ṣe rò ó. Tó náà sọ wípé tí ẹ̀ṣẹ̀ àti kejì rẹ̀ bá tún lọ na ẹnìkan, àwọn náà retaliate. Mo ti kúrò lórí ìyẹn. Ibi tí mo wá bọ́ sí lórí ọ̀rọ̀ ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́, bàbá wa Fatai, àwa home senator bàbá wa senator Fatai Ọmọ́táyọ̀, bàbá amọ̀dúpẹ́ pẹ̀lú mọ́ọ̀sì tẹ́ bá wa kọ́, inú wa mọ̀ dùn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe gbé àwọn èèyàn ńláńlá wá, kí ló dé tẹ́ gbé wọn wá pẹ̀lú ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́? Àmín. Kí ló dé tí ẹ gbé wọn wá fún ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́? Ṣé ojúgo tí gbogbo yín ni? Ẹ wo ojú ọ̀nà tí wọ́n, àmọ́ ó dàbí pé wọ́n ní
plane ni wọ́n gùn wá Ìlọrin náà gbà wá ṣùgbọ́n wọ́n gba Ìlọrin kò sí wàhálà mẹ́sẹ̀jì mi tẹ́ bá ti ní fàtẹ̀ ṣé ojú ọ̀nà kò ti gbogbo àwọn olóṣèlú Ògbómọ̀ṣọ́ lójú ẹ má bínú o mi ní bí wọ́n ṣe kọ́mọ̀sì ò dá ṣùgbọ́n ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ kò sí wàhálà Mr. Mohammed mamọ́ retí kódà bẹ́ẹ̀ ni ẹ bá mẹ́sẹ̀jì mi máa fún yín WhatsApp number mi kẹ́ ẹ send gbogbo ẹ̀ sí mi ṣùgbọ́n ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ ṣé bó ti yẹ kó rí nù aláfẹ́sẹ̀ cradle night ní December inú gbogbo wa ń dùn yàrá yòdò ọmọ Ògbómọ̀ṣọ́ o afẹ́sẹ̀ cradle night o ọlọ́mọ bá wa ṣe ọlọ́mọ ṣàánú wa sójú ọ̀nà táwọn èèyàn wà lé sí ni èmi àti yín ni mò ń bi léèrè sí ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ yìí làwọn èèyàn fẹ́ wálé sí ẹgbẹ́ àwọn èèyàn ńláńlá wálé fún mọ́ọ̀sì kan wá sí ní kò dá mọ́ ṣe wá sí ìjẹ́ tí ẹ̀ ti gbé wọn wá pẹ̀lú ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ ní ìsìn ẹ ti pátí o débẹ̀ mọ́ ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ mo rí àwọn póòstì tí Mariam Taofik póòstì látijọ́ ni mo ti ń ka póòstì tí kálukú mo ráwọn kan bẹ́ẹ̀ ni mo ráwọn kan tí wọ́n lọ ń àtàkẹ́ ó ní ẹ lè ṣe mọ́ọ̀sì ẹ ṣí mọ́ọ̀sì ẹ lè gbé àwọn èèyàn ńláńlá wá ṣùgbọ́n ẹ lè gbé àwọn èèyàn ńláńlá wá wojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ tó sì dáa níbẹ̀ ṣe kọ́ mọ́sálásí ò dáa ara achievement ni ṣùgbọ́n ẹ má bínú ilé iṣẹ́ mélòó ló ti wà l'Ógbómọ̀ṣọ́ ìbéèrè tẹ́mi wá fẹ́ béèrè kò ń ṣe pé mo èsì muslim o mo ní mùsùlùmí nínú fámílì o ẹ má cut me wrong o òdodo lèmi fẹ́ sọ ṣé mọ́ọ̀sì tẹ kọ́dádì sáwọn èèyàn mọ̀ ṣiṣẹ́ ń bẹ̀ torí irú àwa yìí tá a ti rìṣẹ́ àwọn èèyàn pọ̀ jàǹtìrẹrẹ l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n ń wáṣẹ́ ṣé mọ́ọ̀sì ń sẹ́mọ̀ fún wọn sálárì tí wọ́n máa ń ṣiṣẹ́ ń bẹ̀ àkọ́kọ́ nù ẹ̀kejì ẹ má jẹ́ ká sọ̀rọ̀ tó wà nù wa ẹ má jẹ́ ká sọ̀rọ̀ tó wà nù wa bàbá wa Gandhi àwọn èèyàn nífẹ̀ẹ́ yín l'Ógbómọ̀ṣọ́ ẹ bá bàbá sẹ́nítọ̀ sọ̀rọ̀ ẹ̀yin àti wọn máa ń wá sí ààfin dáadáa lọ́dọ̀ yín tẹ́ bá sì pè wọ́n lọ́wọ́ kan wọ́n gbọ́ kí ló dé tí wọ́n gbé àwọn èèyàn wá commission mosque kí ló dé tí wọ́n ò gbé àwọn èèyàn wá sí ọ̀nà kí ló dé tí wọ́n ò gbé àwọn èèyàn wá sí ọ̀nà Ògbómọ̀ṣọ́ agbára tí wọ́n ní láti mú àwọn èèyàn wá kí ló dé tí wọ́n ò fi kó àwọn èèyàn wá lórí ọ̀nà Ògbómọ̀ṣọ́ àbí ṣé ọ̀nà Ògbómọ̀ṣọ́ kò kàn wọ́n sọrí wọn tó bá wá fún mi lórí ọ̀nà Ògbómọ̀ṣọ́ yìí tó bá wá fún mi wàá gba wòtòwòtò ṣé ojú òkè ń ti àwa tájọ́ mọ̀ Ògbómọ̀ṣọ́ ni ẹ wọ ọ̀nà wá ṣe rí no ṣé ojú òkè ń tì wá ni ṣé ẹ lè fi yan gan pé ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ lélẹ̀ ẹ wo bójú ọ̀nà Ògbómọ̀ṣọ́ ṣe rí ńgbà kan ẹ wo bó ṣe rí nísìn olóòótọ́ ìlú nìkàlú bàbá Jókòtóyè Solomon mo gbọ́ nǹkan tẹ́ sọ èmi ò tí bìlífù ọ̀tí ìgbà tí mo bá rí wọn báyìí last month ṣé gbọ́ mi bàbá Jókòtóyè last month ni wọ́n sọ pé wọ́n mú wọn bọ̀ láti on the 28 ààrẹ gún tí ń jẹ́ kinní kan o Mr. Jamiu ẹ sọ́ra yín láti last month Mr. Mohammed àníṣe tí wọ́n ṣe mú wọn wá yẹn tí ọ̀rọ̀ ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ yìí ṣé wọ́n ti bá wa sọ fún wọn Mr. Mohammed ẹ jẹ́ ká sọ tọrọ mi tó ń tọrọ ń lọ ìdí ò da kò lórúkọ méjì èmi ò sọpọ́tì anybody ṣó ti yé wa bẹ́yẹn mi ì sọpọ́tì ẹnì kankan ṣùgbọ́n ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ yìí ló yẹ kó kọ́kọ́ múmú láyà gbogbo wọn ẹ sọ tọrọ náà ṣé mo gbọ́ lọ́wọ́ anybody wọn ni àti tó jẹ́ lábẹ́jẹ́ sí ìjẹ́ mi ò lówó ni okay mi ò lówó ni bọ̀ mi tọrọ jẹ́
ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ yìí ìgbà tí bàbá wa Ọba Ghandi tún ṣe ojú ọ̀nà yẹn ẹ̀ẹ̀kan náà ní kí bàbá stop ẹ̀ àṣẹ wá látòkè kí bàbá mọ̀ ṣe mọ́ ẹ̀yin náà tó gbọ́ nǹkan Ògbómọ̀ṣọ́ kìkì ọ̀tẹ̀ okay Miss Mohammed welcome ẹ má pe nọ́mbà mi Mr. Alao Jamiu ẹ má sì pe nọ́mbà ẹjọ́ ta ní jẹ́ àní ẹ má pe nọ́mbà mi for now mo wà lórí prógrámù ẹ̀dẹ̀ ń pè mí ẹ pè mí. ẹ káàbọ̀ ẹgbẹ́ àgbàlagbà bàbá wa èmi náà ti dispute ọ̀rọ̀ yẹn o Mr. Ládipúpọ̀ Ezekiel Ọlásùnkànmí torí mo rí àwọn fọ́tò yẹn tí wọ́n sẹ́ndì sí mi pé wọ́n lọ na àwọn ènìyàn mọ́lé mo rí now kí wá padà síbi ọ̀rọ̀ ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ bàbá wa sẹ́nitọ̀ Buhari Abdulfatai Ọmọ́táyọ̀ the senator mo kí yín o ẹ kúṣẹ́ ṣùgbọ́n ẹ dákun ni ọ̀rọ̀ ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ dọwọ́ yín èmi ti fi kọ́ yín lọ́rùn sà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa lórí ojú ọ̀nà yìí ẹ lo gbogbo agbára tẹ́ ẹ fi mú àwọn vice president wá káwọn náà wá kí àwọn house àwọn tó jẹ́ works náà kí wọ́n wá s'Ògbómọ̀ṣọ́ kán wá wojú ọ̀nà yìí. aláfẹ́ ṣe cradle night ní December sójú ọ̀nà ẹ̀ka bọ́dà mi kan mọ̀ ká tó sọ ni ó ní sójú ọ̀nà yìí náà lẹ́fẹ́ fi ṣèkátẹ́ fẹ́ ṣe ní December ojú òsì ẹ̀tì yìí ojú ọ̀nà kan ló yẹ kẹ́ kọ́kọ́ mójútó kẹ́ kọ́kọ́ ṣe ojú ọ̀nà tá a fẹ́ fi ṣe cradle night ńkọ́ ẹjọ́ yìí tẹ́ bá fẹ́ support Bukola Foundation ọmọ Ògbómọ̀ṣọ́ mo ti fi account number mi síbẹ̀ torí mo ní àwọn arúgbó tí mo máa ń fún lówó mo dẹ̀ ní àwọn arúgbó kan tó ṣe wípé èmi mo máa ń ra oúnjẹ fún wọn every weekend ẹni tó bá fẹ́ support foundation mi account number mi sì wà ń bẹ̀ ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ lórí ẹ dẹ̀ support wa bọ́dà mi yẹn wá rẹ́rìn pé ẹ̀yin Ògbómọ̀ṣọ́ ojú ọ̀nà kan ló yẹ kẹ́ kọ́kọ́ ṣe kẹ́ ẹ tó mọ̀ sọ̀rọ̀ cradle night mo ní wọ́n ṣe Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe ojú ọ̀nà bàbá wa Abdulfatai ibi tó ti kàn yín nù ẹ dákun ni agbára tẹ́ ẹ lò láti mú àwọn vice president wálé kán wá sí mọ́ọ̀sì. National Assembly mentioned the road has been incorporated in 2025. Nation body we need to thank 2025 wọ́n tó ṣe wọ́n ṣe o bó wá ni ṣé wọ́n ní grade ẹ̀ ṣé bí wọ́n ṣe wà nù ni èmi béèrè ni o wọ́n ṣe o akínyó bàbá wa sẹ́nitọ̀ Buhari Abdulfatai wọ́n lẹ́yìn lẹ́ ṣe okùnfà máa ṣe fẹ́ fi sínú budget 2025 ṣùgbọ́n ẹ dákun ìbéèrè kan tẹ́mi fẹ́ béèrè ni pé ìgbà wo náà fẹ́ mọ dálé sẹ́lẹ̀ l'Ógbómọ̀ṣọ́ báyìí individual gan ìgbà wo nílé iṣẹ́ fẹ́ mọ̀ wà àwọn nǹkan kan wà tó yẹ ká mójútó tá à mójútó fà gẹ́gẹ́ bí ọmọ Ògbómọ̀ṣọ́ àwọn nǹkan kan wà tó yẹ ká sọ tá à sọ fa ẹni pé mo ti ń sọ fa ẹjọ́ ṣe aláwọn tó fẹ́ pè wọlé kí n fi nọ́mbà sí tẹ́bá lẹ́ni tó fẹ́ pè wọlé ṣe alẹ́ni tó fẹ́ pè nọ́mbà wò tó fẹ́ pè nọ́mbà wọlé ẹjọ́ ẹni fi nọ́mbà rẹ̀ ó ètò àbí 60 68 61 64 41. ẹni tẹ́ bá fẹ́ pè wọlé nọ́mbà ni mo ti fi síbẹ̀ yẹn wọ́n náà ti fi sínú bọ́jẹ̀tì 2025 o pé ká máa retí ṣíṣe rẹ̀ ló kú o ìjọ ọ̀yẹ́ mi náà nù iná ló mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀sọ̀ ṣé bí ọ̀nà yóò ṣe wà ní 2025 nu tí wọ́n ní í ṣe mo ti fi contact síbẹ̀ nọ́mbà tukọ̀ ti wà ń bẹ̀
ẹni tó bá fẹ́ kọ nọ́mbà ti wà ńbẹ̀ ó dá pé kọ sí wọlé ṣé bọ́nà yóò ṣe wà di 2025 nu ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ bá wa dá sétò ṣé bójú ọ̀nà ṣe fẹ́ wà di 2025 nu ẹ bá wa grade ẹ o torí a fẹ́ sọdún l'Ógbómọ̀ṣọ́ December ẹ bá wa grade bàbá jókòó tó yè ẹ bá wa grade ẹ kí tó mọ̀ pé gbogbo yín jáde gbẹ̀yìn tẹ́jọ́ lóṣèlú Ògbómọ̀ṣọ́ ẹ bá wa grade ẹ ṣé ti gbọ́ ẹ bá wa grade ẹ o ẹ bá wa grade ẹ o ẹ má fi ojú ọ̀nà lẹ̀ bá wọn o ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé mo ti fi nọ́mbà síbẹ̀ náà nọ́mbà tí kọ ti wà ńbẹ̀ bí ṣó sí ńbẹ̀ ni mo ti fi síbẹ̀ náà nọ́mbà tí kọ mo ti fi síbẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ọmọ wọ́n ti lọ sí wàhálà ẹ dákun ẹ bá mú fáwọn ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé nọ́mbà tí wà ńbẹ̀ o ìbéèrè tèmi ni pé ìgbà wo tí a bá jẹ́ kí gbogbo ọjà yìí kó lọ sinmi ìgbà wo làwọn iléeṣẹ́ tó fẹ́ wà l'Ógbómọ̀ṣọ́ fẹ́ wà ìgbà wo gangan la fẹ́ sinmi ọ̀tẹ̀ bàbá ń ṣe ojú ọ̀nà ẹ̀ẹ̀kan náà ni bàbá stop ojú ọ̀nà wọn ṣe mọ́ ẹ dákun torí Ọlọ́run o ìbéèrè tẹ́mi béèrè mi ò tí rẹ̀ ní dá mi lóhùn mo nígbà wo nílé iṣẹ́ fẹ́ mọ wà l'Ógbómọ̀ṣọ́ ṣé ẹ̀ dá mi náà ní kí ló dé ìgbà wo nílé iṣẹ́ fẹ́ mọ wà l'Ógbómọ̀ṣọ́ báyìí àti wípé adúpẹ́ lọ́wọ́ wọn ní 2025 náà fẹ́ ṣe ṣùgbọ́n ṣé wọn ní bá wa grade ẹ̀ ṣé bójú ọ̀nà wọn ṣe wà ní 2025 nù mo bẹ̀ wá ni mo bí wá ni o ṣé bá ṣe fojú ọ̀nà ṣe credit night inú a sì láwọn olóṣèlú l'Ógbómọ̀ṣọ́ tó jiná tí wọ́n mú àwọn èèyàn káàkiri ayé tọ̀ ṣé kò sẹ́ni tó fẹ́ bá wa dá sétò ni èmi ò ní bú anybody lórí péjì mi ìyìn ní sọ̀rọ̀ sí anybody ṣùgbọ́n tó bá jẹ́ fact èmi máa sọ ẹ dákun ẹ bá wa grade ọ̀nà yìí kìí sọ̀rọ̀ 2025 là ń sọ yìí kìí sí ọ̀rọ̀ 2025 là ń sọ yìí go slow tí ojú ọ̀nà yìí ń kọ́ sí àtẹ̀mí tó ti gbà ti pọ̀ ẹ dákun ṣé ò sẹ́ni tó fẹ́ pè wọlé ṣé ò sẹ́ni tó fẹ́ bá wa dá sétò ẹni tó bá fẹ́ bá wa dá sétò kó tó di end life yìí o live show yìí ní kìí ṣe end life ká ń gbé yìí o ṣé ò sẹ́ni tó fẹ́ bá wa dá sétò ẹ jọ̀ọ́ omi àlàáfíà Ògbómọ̀ṣọ́ bí ó ṣe tòrò làwa ń wá ẹ̀yin tẹ́ ẹ bá dúró ń di wípé kó bàjẹ́ kó dàrú ni alálẹ̀ Ògbómọ̀ṣọ́ ojú òbí yín o alálẹ̀ Ògbómọ̀ṣọ́ máa bí yín o ẹ̀yin tẹ́ ẹ bá dúró ń do wípé kó ṣàbàjẹ́ kó dàrú ni tẹ́ ẹ̀ sí ibi tó dáa àwọn ọkọ̀ àwọn kan ti bàjẹ́ ẹ̀ lè dákọ̀ wọ́n bì kan kí ló dé ẹ ti ẹ̀ rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ yín kẹ́ rántí àtúbọ̀tán ẹ má jẹ́ àgbàgbé wípé ọ̀la ọjọ́ ọ̀la tiwa àwọn ọmọ tiwa náà ń bọ̀ gbogbo tó bá ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gba kámú ká gbà pé àmúwọ Ọlọ́run ni téèyàn bá ti tọrọ àforíjì tó dẹ̀ ti bẹ̀bẹ̀ ẹ jẹ́ ká gbà fọ́lọ́run ó ní sí ní ṣùgbọ́n mo kí bàbá ọba Gandhi pẹ̀lú òye àtọgbọ́n tí wọ́n fi ń darí ìlú Ògbómọ̀ṣọ́ torí nínú sọ̀rọ̀ sí àwọn kan tó jẹ́ outsider bíi kí wọ́n ṣàdógúnlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ni inú mi wá dùn pé àwọn tó nǹkan tí mo fẹ́ fi parẹ́ ni pé inú mi dùn pé àwọn tó advice bàbá ìmáàmù wọ́n gbọ́ ìmọ̀ràn nǹkan téèyàn ò bá fẹ́ kó bàjẹ́ èèyàn máa ń tó ni ẹ sì wá mọ̀ wo à ń wò pé bó ṣe ń lọ kìnìkan lójú gbogbo wọn náà ni ó parí ẹ kò lè parí ẹ kò lè ṣeéṣe alábòsí ni gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ní kò lè parí kò lè ṣeéṣe ojú yín náà ni ó ṣe parí. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv
Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you, Chloe. Drive TV, driving you around the world.